So and ẹni tí ò bá ṣe yẹn ó kàn lè ní ilẹ̀ kankan ó kàn lè ra ilẹ̀ kan kó fi ń pé òun ti ra ilẹ̀ tíjọba bá máa rẹ́dì fún ó kàn máa dìsọ́nà gbogbo nǹkan tó ti náwó sí gbogbo nǹkan tó ti fún kò dẹ̀ sí nǹkan tó kan ọmọ nílẹ̀ pẹ̀lú bóyá ìjọba ìgbà míì máa ń wà tó pé ọmọ nílẹ̀ gan ò mọ̀ pé ìjọba ti acquire bẹ̀ wọ́n lè wà níbẹ̀ kàn fi ń gbé àwọn family àwọn lónìí whereas mark tó wà lọ́dọ̀ ìjọba ni wípé location báyìí títí wá ní. So táwọn bá wà tà ẹni tó ń tà fún ló máa lose at the end of the day because tó bá bọ́mọ nílẹ̀ lọ́jọ́ kejì ń pé ilẹ̀ tẹ́ta fún ní kíní kan wọ́n máa ní kí ló kọ́ àwọn ń bẹ̀. Èyí tó bá náìsì jù ni wọ́n lè sọ fún ẹ pé òkè á nílẹ̀ kan sọ́nà Abẹ́òkúta a máa fún ẹ níbẹ̀ láti sí pé ó náìsì nìyẹn. Ọ̀gá. Mo ìmí mọ àwọn estate kankan o most especially Ogun State àgbà tẹ́ pé wọ́n ti tà fún orúkọ àti pé orúkọ ìta fáwọn Orísun báyìí sí bọ́n ní sọ pé àwọn ṣe àkọ́yà yẹn bẹ́ẹ̀ làwọn náà ṣe àkọ́yà àwọn èèyàn tí wọ́n ń gbé níbẹ̀ ó sì wá bẹ̀rẹ̀ sí gbé níbẹ̀ kó wá bí probably like about 15 years after ṣá tọ́yìn ti gbé níbẹ̀ lọ́sí kọ́bẹ̀ tán ló ní pé àwọn onílẹ̀ tún bẹ̀rẹ̀ sí yọjú àwọn ọmọ bàbá tó tà fún wọn wọ́n bẹ̀rẹ̀ sí yọjú tó ní pé irọ́ o nǹkan gbọ́dọ̀ tún owó yẹn owó mi san estate dẹ̀ níbẹ̀ ni Logun State tí mo mọ̀ dáadáa ni bóyá kẹ́kọ́kọ́ torí nǹkan tí mi fẹ́ sọ ó kò fara pẹ́. Nǹkan bẹ́ẹ̀ ó máa ń ṣẹlẹ̀ and ó sì máa ṣẹlẹ̀. The thing is ìgbà míì máa wà jẹ́ pé àwọn bàbá máa ti talẹ̀ àwọn ọmọ náà máa wọ̀ pé oye táwọn a ti pass through case kan tó jẹ́ pé àwọn olórí ẹbí ti talẹ̀ kan fún wa ó wá yá ìgbà tí àwọn kan ní wọ́n ti kú àwọn ọmọ wá dìde wọ́n rí document wọ́n ní owó tán talẹ̀ yẹn ó ti kéré jù ẹ máa san sí ẹ máa ṣe gbá irú nǹkan bẹ́ẹ̀ ó lè ṣẹlẹ̀ but in a process whereby èèyàn ti ní document pẹ̀lú àwọn tí wọ́n talẹ̀ fún to the wa sure pé these people that sold the land are genuine people àwọn gangan náà ní ilẹ̀ yẹn ó ní èèyàn ní any issues tó dẹ̀ ti process document lórí ẹ̀ èèyàn ní wọn bá ní issue téèyàn ní pẹ̀lú wọn èèyàn máa fà wọ́n lé òfin lọ́wọ́ ni. Àmọ́ ń gbà mí tí yóò bá fẹ́ wà láì yàn lè fún ọ lówó pé ẹ máa bá ti yín lọ ẹ máa bá ti yín lọ. Èmi tún wá ń wo nǹkan kan o lórí ilẹ̀ Orísun a bá rí gbogbo àwọn posters tí wọ́n ń lẹ̀ kiri lórí ọ̀rọ̀ Orísun gbogbo àwọn ilé yẹn jọra wọn lọ sọ ó wúyàn lórí pé ó wù mí kí n kan nínú irú ilé báyìí. Nǹkan tí mi fẹ́ mọ̀ ni pé ṣé ẹni tẹ́ bá talẹ̀ fún ẹ̀yin lẹ máa bá a kọ́ ní design yẹn tí gbogbo ẹ̀ máa wà pọ̀. Ní design tẹ́ rí inú fọ́tò. Rí inú fọ́tò. Àbí bó o ní. Business Orisun Estate kò ń ṣe pé a kàn fẹ́ talẹ̀ fáwọn èèyàn yàtọ̀ sílẹ̀ a ní plan kan tó wà in pipeline a ẹ̀ṣẹ̀ fẹ́ launch yẹn ni but màá fi based on ìbéèrè yín màá fi àǹfààní láti sọ à ń pè ní BPay. BPay is just it means build and pay by installment. Yàtọ̀ sí pé à ń ta ilẹ̀ à ní plan náà láti ta ilé so gbogbo àwọn ilé tẹ̀ ń rí yẹn gbogbo àwọn ilé tí àwa ti plan láti kọ́ sí Orisun Estate nìyẹn so but kò wá stop lórí pé àwa náà fẹ́ ta ilé a tún lè bá àwọn tó bá ralẹ̀ a lè bá wọn also láti kọ́ ilé tiwọn ní ọ̀nà tó jẹ́ pé wọ́n lè máa san owó ilé yẹn díẹ̀díẹ̀. Ẹgẹ́tẹ̀ kò ní dín pé a sọ fún yín pé okay 3 bedroom wa 7 million ni ó yẹ kó wá no tó bá jẹ́ ẹni tó ní bóyá 10% ní bóyá ọjọ́ 50,000 ní ọjọ́ 120 ọjọ́ 150 ní ó lè máa san bó dẹ̀ ṣe ń san a máa bá kọ lọ so àwọn designs tẹ̀rí àwọn architectural designs àti drawing tẹ̀rí àwọn ilé tí a fẹ́ kọ́ ni and so nínú àwọn clients wa tó máa fẹ́ ká bá àwọn kọ́lé wọ́n lè wò nínú àwọn drawings wa kọ́ wọn pé eléyìí mo nífẹ̀ẹ́ sí eléyìí mo nífẹ̀ẹ́ sí ẹ bá mi kọ́ èyí tó bá dẹ̀ jẹ́ pé kò fẹ́ ká bóun kọ ó fẹ́ àwọn designs yẹn a lè fún wọn ní designs yẹn. Ó dà ẹ ṣé o àlejò wa tá a ti ń bá sọ̀rọ̀ látẹ̀kọ́ ni ọ̀gbẹ́ni Babátọ́pẹ́ Àgùntàṣọ́lò láti iléeṣẹ́ King Builder Marketing Management Limited àwọn tí iléeṣẹ́ tí wọ́n lájọṣepọ̀ pẹ̀lú Orisun Estate tí wọ́n jọ kọ́mọlùbọ́ tí wọ́n ń ṣètò ní àdánù dúró díẹ̀ àmọ́ ńgbà bá padà dé á tẹ̀síwájú níwọ̀nba péréte kó lè di pé a máa dágbére lórí ètò wa lónìí tá a pè ní bó ṣe ń lọ lórí Orisun. Ahmed Abigail Olúfúnmiláyọ̀ mo pẹ̀lú àwọn tó ra ilẹ̀ ní Orisun Estate inú mi dẹ̀ dùn mo ti dé estate wọn mo ti dé site wọn dẹ̀ ti fi plot tèmi hàn mí
so inú mi dùn gidigidi níbi tí wọ́n fi mí sí. So my own plot there is block E10. So agbára Ọlọ́run mi náà máa pẹ̀lú àwọn olóríire tó máa tètè wá kọ́ ilẹ̀ náà. Orúkọ mi ni Abidoye Adébóyèjọ. Ní orúkọ mo wá bá Afọlábí Ẹgbẹ́lẹ́yẹ ra ilẹ̀ ní bíbá yìí ni. And èní ni àwọn Orisun estate pẹ̀lú King Builder èní náà dá wa pé ká wá wo ilẹ̀ wa ká wá fún allocation. Bá dẹ̀ ṣe dé bí gbogbo wọn ti ready dè wá. Wọ́n dẹ̀ mú wa lọ sórí ilẹ̀ wa ní kọ̀ọ̀kan. Ilẹ̀ tó dẹ̀ fún mi lórúkọ Afọlábí Ẹgbẹ́lẹ́yẹ ó tẹ́ mi lọ́rùn, ilẹ̀ yẹn sì dáa. Inú mi sì dùn sí wọn pẹ̀lú iṣẹ́ tí wọ́n ṣe yẹn. And láìpẹ́ láì jìnnà anybody tó bá tún fẹ́ darapọ̀ mọ́ wọn láti ra ilẹ̀ ní inú Orisun estate yìí kí wọ́n máa bọ̀. Kò sí wàhálà ọmọ nílẹ̀, kò dẹ̀ sẹ́ni tó máa trouble wọn fún láti ṣe iṣẹ́ wọn ń bẹ̀ rárá. Orúkọ mi ni Alhaji Sanni Mukaila Akanni láti Èjìgbò lèmi ti wá ra ilẹ̀ ní ọ̀dọ̀ Orisun àti Kings Builders estate. Inú mi dùn láti jẹ́ kan nínú àwọn tí wọ́n ra ilẹ̀ ń bì. Nítorí pé owó tí wọ́n ta ilẹ̀ náà fún wa ó kéré púpọ̀, kò wọ́n rárá. Ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni pé mo ti lọ sí àwọn ibòmíì náà tí mi ò ní dárúkọ tó yẹ pé láti lọ ra ilẹ̀ lọ́dọ̀ tó yẹ pé bíi mílíọ̀nù náà kàn dárúkọ fún wa tí ó dẹ̀ agbára wa tí a jẹ́ òṣìṣẹ́ ìjọba ò kárù nǹkan bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn Orisun wọ́n ṣe léyìí nírọ̀rùn fún wa tó yẹ pé owó tí wọ́n talẹ̀ náà ò tó nǹkan kan. Wọ́n tún wá ṣe nírọ̀rùn fún wa pé a tún wá ń san díẹ̀díẹ̀. Kódà gan ó gbà aláyè láàrin ká san láàrin bí ọdún kan kó tún lé. Ọlọ́run kó bá dúró tì wọ́n, kó bá pẹ̀lú wọn, Ọlọ́run má kí Orisun bàjẹ́ láéláé, Ọlọ́run jẹ́ kó máa tẹ̀síwájú. Àwọn Kings Builder náà Ọlọ́run kó bá gbọ́ wọn sókè. Orúkọ mi ni Kẹ́mi Ọ̀ṣọ́kò. Ibẹ̀ wà òkè Orisun estate ó fìyàn lọ́kàn balẹ̀ ju ti àwọn ọmọ onílẹ̀ lọ. So mo rọ gbogbo èèyàn tó bá tún fẹ́ náà lọ́wọ́ pé Ọlọ́run á ran gbogbo wa lọ́wọ́, ibẹ̀ dá ó fọkàn balẹ̀. Orisun estate àjọṣepọ̀ Orisun television àti King Builder Marketing Management Limited ní Orisun estate donílé ara rẹ̀.